Al-Ma'rufi Ìgbàláyé TV. Itosona. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, Ash-Shaykhul Ma'rufi Ìgbàláyé, ẹni Ọlọ́run dá. Èmi náà ni mò ń dé sétí ìgbọ́ yín fún tọjọ́ tòní, èwo la tó wá mú wá lénìí. Nínú àwọn olólùfẹ́ wa káàkiri àgbáńláyé, òun ló wo ọ̀kan lára àwọn fídíò wa tí a máa ń ṣe tí a pè ní ìtọ́sọ́nà. Gẹ́gẹ́ bí èmi àti yín ti mọ̀ wípé ìtọ́sọ́nà rèé, ètò kan ni tí ó máa tú ìdè, tí ó máa já ìdè, tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn fún wa nínú ètò ìgbésí ayé wa. Olólùfẹ́ mi yìí, òun ló wá sọ fún mi wípé bàbá, à ń gbádùn àwọn fídíò yín, a sì ń kẹ́kọ̀ọ́ látara àwọn ìmọ́lẹ̀ tẹ́ ń tàn sí tó ṣókùnkùn fún wa nínú ayé wa. Àmọ́ bẹ́ẹ̀ bá ń ṣe fídíò náà, ẹ dákun ẹ jọ̀wọ́, ẹ máa fún wa ní àwọn ọ̀nà àbáyọ. Wípé ká máa fún àwọn ní solutions tó lè solve problem náà lẹ́ẹ̀kan náà lójú screen. Mo ní tó bá wá rí bẹ́ẹ̀, ibi làwa náà ń bẹ o, nítorí wípé Ọlọ́run ni àwa náà kọ́, àti wípé àdúrà àwọn òbí wa àtàdúrà àwọn àfáà wa nígbà lórí wa. Èyí ni mo fi ń ṣàdúrà fún bàbá mi, Ash-Shaykh Abdulrahman, bàbá ńlá wa àgbà àtàná, kọ́lọ́hun bá mi fọ̀rúnkẹ́. Àti màmá dáadáa tó ṣọlọ́kọ̀ mi wá sáyé, màmá ẹlẹ́hàá, kọ́lọ́hun bá mi fọ̀rúnkẹ́ wọn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáńláyé. Kí ni tá máa fi ṣera wa láǹfààní lénìí? Òun náà ni wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti kàgbákò nínú ayé. Ó ti relé onífá, ó ti relé aláwo, ó relé àfáà, ó relé pásítọ̀, ohun kan ṣo náà lágogo ń fọ. Ìjẹ́ kí ni wọ́n ń wí? Tí wọ́n bá lù ú sọ́tún, tí wọ́n bá lù ú sósìn, èyí tí wọ́n ń wí náà ni wípé àlọ́wọ́ ń bẹ lára rẹ̀. Bí pásítọ̀ bá gbàdúrà títí, èyí tí ó máa wí náà ni wípé ọwọ́ ń bẹ lára rẹ̀. Gbogbo ìwọ tó bá wá nírú ìṣòro báyìí, tó já sí wípé àlàyé tí wọ́n ń ṣe fún ọ náà ni wípé ọwọ́kọ́wọ́ ń bẹ lára rẹ̀. Wá gbọ́ ọ̀nà àbáyọ bó ti ṣe, Ọlọ́run fi kó ẹyọ kúrò nínú ìṣòro náà. Má fòyà, má bẹ̀rù, ọ̀nà àbáyọ leléyìí tó o lè tẹ̀lé. Pẹ̀lú ògo Ọlọ́run ọba tí wàá dẹ̀ rí gbígbàdúrà tó yanrantí. Kí ni tó o máa ṣe? Bá mi sọ fún àwọn àfáà tí wọ́n mọ hàntúhà. Súrà kan bẹ nínú Al-Qur'anul Karim. Ṣé à ń pe súrà náà ní Súratu Saffat? Wà á sọ fún wọn wípé kí wọ́n bẹ́ẹ̀ han àyà 78. Àyà tó wà ní nọ́mbà 78 nínú Súratu Saffat. Ọ̀nà méjì wá ní ọ̀nà tí àwọn àfáà lè gbà láti bá wọn fi ṣe hàntúnà. Ọ̀nà àkọ́kọ́ òun ni Adadu Kubura. Tí wọ́n bá fẹ́ bá wọn hàntúnà ní alábẹ́ ńlá, wọ́n hàn ní iye òǹkà 1774. Tó bá jẹ́ alábẹ́ kékeré ni wọ́n fẹ́ ṣe hàntúnà, wọ́n bá hàn ní 253. Wọ́n wá fọ hàntúnà pẹ̀lú omi tó bá mọ́. Wọ́n gbé fún ọ. Ó wá lọ ra ọṣẹ èyíkéyìí tó o bá nífẹ̀ẹ́ sí jùlọ, o lè lo ọṣẹ Lux àbí èyíkéyìí ọṣẹ tí wọ́n bá máa ń lò. Tí òjò bá ti wá rọ̀, wàá wá gbìyànjú láti ṣa àwọn èkòló. Èkòló náà máa pọ̀ púpọ̀ bìbà. Wàá wá dá àwọn èkòló yìí sí ojú ọlọ, wàá ra iyọ̀ dídì. Má ra iyọ̀ onísáṣẹ́ẹ̀tì o, iyọ̀ dídì ní kó rà. Wàá wá dà á sórí èkòló yìí, wàá gún pọ̀, wàá lọ papọ̀ dáadáa tí ó kúnná. Wàá wá fi ọṣẹ èyí tó nífẹ̀ẹ́ sí jùlọ, wàá fi pò ó papọ̀ pẹ̀lú hàntú yìí. Gbogbo rẹ̀ yóò wá dodidi. Ó wá ní khátìmí, èyí tí wọ́n bọ̀ hàn sí tí iṣẹ́ náà yóò fi lè ṣiṣẹ́ fún ìwọ tó ní. Khátìmí ọ̀hún, orúkọ rẹ nìkan ṣo àtorúkọ ìyá rẹ ni wọ́n fi sí ojú khátìmí náà. Wọ́n wá korúkọ rẹ sí ojú khátìmí rẹ̀ àtorúkọ ìyá rẹ.
ó wá gbé hátìmí náà fún ọ, ó wá tún po òun náà papọ̀ pẹ̀lú ẹ̀. Ìwọ tí wọ́n kọ orúkọ rẹ sáàrin hátìmí náà, ìwọ náà ló lè lo ọṣẹ náà èèyàn méjì kò lè lò ó. Bó o bá ti wá fẹ́ wẹ ọṣẹ náà, wàá wá gbìyànjú láti wá ibi tó mọ́, àbí kó o tiẹ̀ fi ìgbálẹ̀ kó o fi gbá ibi tó fẹ́ wẹ̀ sí. Wàá bẹ̀rẹ̀ sí ní wẹ ọṣẹ yìí sùn ní alaalẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, kó tó tó ọjọ́ 7 tó o ti ń wẹ ọṣẹ yìí, ìtúsílẹ̀ yóò bá ọ. Kódà tó o bá tún padà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n rí ọwọ́kọ́wọ́ lára rẹ, wọ́n fi yọ wípé èmi ni tó lò. Torí wípé àṣẹ Ọlọ́run tí ń bẹ lára àṣírí tí mo fi sílẹ̀ yìí, ó lágbára ju bó o ti lérò lọ. Àyà náà kà báyìí wípé وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ. Gbogbo ìwọ tó bá wá fẹ́ ṣe àṣírí náà tó sì nílò khátìmí rẹ̀, ọ̀fẹ́ ni màá yọ̀ǹda khátìmí náà fún ọ, ìnígbà kankan lọ́wọ́ rẹ. Gbìyànjú láti sọ̀rọ̀ pẹ̀lú mi lórí WhatsApp lórí nọ́mbà tó wò lójú móhùnmáwòrán yìí nípa lè fi ránṣẹ́ sí ọ. Ọ̀fẹ́ ni màá yọ̀ǹda khátìmí náà fún ọ. Báyìí bá wá lọ́rọ̀ kan tẹ́ fẹ́ bá mi sọ, tàbẹ́yìn fẹ́ ká bá yín ẹ̀dítà àwọn fídíò yín, àbẹ́yìn fẹ́ kí ọlọ́jọ́ bí yín, àbí ẹ fẹ́ mọ ìtumọ̀ àlátẹ́lá, èyíkéyìí ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà mi yìí 090 13 13 17 10. Ẹ bá mi share fídíò yìí, ẹ like ẹ comment, àdúrà gbogbo wa yóò gbà. Al-Ma'rufi Ìgbàláyé TV.